pé tí wọ́n tún lè máa júwe batini yóò ní kíní rẹ̀ yóò mọ́ batini ni kíni batini ni kíni àbọ̀n batini gbogbo àbẹ́ batini ti pariwo batini àìmọ̀kan ló ti débi batini gbogbo tí ń bẹ náà ní Quran zọ́ọ̀hìr zọ̀wáhìrù ní gbogbo ẹ̀ ló hàn tó clear gbogbo tí ń bẹ náà ní ìṣàlábì ló clear báwo bá wá jáde tó ní kíní kan batini má sọ̀rọ̀ o kàmọ̀kan láìmọ̀kan màánù là á máa pè ọ̀rọ̀ àmàánù pé àwọn ará bí dé ó ti mọ̀ bẹ́ẹ̀ lù ní jìbìtì ni kò sí bá. bọ́ ọba ka tẹ́ra júwe tẹ́ra má júwe ọ̀nà fẹ́ni tó fẹ́ fà ọ́ ní tẹ̀ẹ̀tẹ́ débi ọ̀n lọ má ríra rẹ níwájú ṣẹ́ẹ̀kù rẹ má ríra rẹ níwájú àfá rẹ gbogbo tí ò sí mọ́ lójú ọ̀nà àwọn onísúfí tó fi dàbí ìgbà pé àwọn akéwú mọ́fà wọ́n rẹ́nu ti bọnú ọ̀rọ̀ ntọ́lọ́wọ̀n gbẹnu wọn dá sínú. nígbà tẹ́nìkan máa wá ha ọkọ̀ odidi ọkọ̀ kan tọ́ba tó ní wá péré tó sì júwe rẹ̀ nú alukurani tí ó máa há kó nu ọkọ̀ ọlọ́run pé kò sí ti ń jẹ́ bátínù. sọ́sẹ́ yọ nú ọkọ̀ tọ́ba tó ní wá péré ni. inú àwọn ọkọ̀ kódà àwọn gbogbo àgbáyé àwọn àfáàyé inú àwọn ọkọ̀ tó wọ́n ní ìrújú wà ń bẹ albatinu ò sí ń bẹ àwọn àṣẹkùr àsọ̀bùr òun ni wọ́n tọwọ́ bọ̀ pé kò sínú ọkọ̀ ọlọ́run albatinu ọlọ́run pèrè bẹ́ẹ̀ tá násù kùránì sì mú wa so ń já sí pé rabbana ma khalaqta hadha batilan ìtí ọba ní exist ọba tó níwá ò ní ju ẹnu alukùránì ìfẹ́ lọ bẹ̀. ثم أمر تعالى العالم السفلي بالصلاة والتسليم عليه. tá a bá láwọn tí wọ́n wá jáde tó ń sọ pé kò sí ti jẹ́ bátìní a tún gbọ́dọ̀ bú àwọn náà jù torí àwọn tí ọmọ bátìní náà ti ń júwe bátìní ń wá ń dìbàkúbà. ó jẹ́ káwọn tí ò mọ̀ tí wọ́n ní mọ́lẹ̀ rẹ̀ kí wọ́n máa wá sọ pé ò sí nígbà tó yẹ káwọn tó júwe tí wọ́n júwe pé ń bẹ àwọn náà ń tẹsẹ̀ bọ́sẹ̀ lórí tí ò yé wọn. ọba tó ní wọ́n ní salatu Allahi wa salatu al-malaika fi mala'il a'la as-sana wa du'a salatu Allahi as-sana ẹ̀yìn ní àsàlátù tọ́lọ́hun lóhun ṣe fà nàbí wa salatu al-malaika ad-du'a àsàlátù táwọn màláíkà ń ṣe tí wọn bàbá àbàrẹ́ àmà sí ṣe àdúà làwọn ń ṣe fà nàbí Muhammad sallallahu alayhi wa sallam. riwaya mi sọ pé al-istighfar àwọn màláíkà àwọn tọrọ àforíjì fún Ànábì àforíjì wọn yẹn ló kún kádàrá asli lára Ànábì tọ́lọ́hun fi ní inna fatana laka fatahan mubina liyaghfiraka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara ọ̀tọ̀rọ̀ ń bọ̀.